ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sílùú Ìbàdàn ní agbègbè Àwọ̀tún. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ìgbẹ́jọ́ Abdulrahman Bello àti àwọn mẹ́rin míì tí wọ́n fẹ̀sùn ìpànìyàn àti ìfipábánilòpọ̀ kan nípa akẹ́kọ̀ọ́ kan Hafsot ń tẹ̀síwájú lónìí. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara tó wà ní ìlú Ìlọrin tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara ní ìgbẹ́jọ́ náà ti wáyé o, èyí tí adájọ́ Christiana Ajayi ń darí rẹ̀. Àwọn olùjẹ́jọ́ márùn-ún tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn náà kàn tó fi mọ́ Alfa Abdulrahman ni wọ́n fi ara hàn ní ilé-ẹjọ́ náà. Lóṣù tó kọjá lẹ́jọ́ náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu lẹ́yìn ọ̀pọ̀ ìfarahàn tó ti kọ́kọ́ wáyé ṣáájú ní ilé-ẹjọ́. Adájọ́ sì pàṣẹ pé kí wọ́n fi àwọn afurasí náà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá ìlú Ìlọrin lẹ́yìn tí wọ́n ka ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tán. Nígbà tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ láago 9 kọjá ìṣẹ́jú 6 ní àárọ̀ òní, adájọ́ béèrè orúkọ àwọn agbẹjọ́rò tó yọjú tí wọ́n sì dárúkọ ara wọn lọ́lọ́kan-ò-jọ̀kan. Kọmíṣánná fẹ́tò ìdájọ́ nípínlẹ̀ Kwara Senior Ibrahim ló kó àwọn agbẹjọ́rò ìjọba sòdí o. Abubakar Yunusa àti FA Yusuf AN Olúwatóyìn ṣojú olùdájọ́ kẹta àti ìkẹrin. HA Fọlọ́runṣọ́ àti AA Abọ́lájí Àjàsá àti Ayára ṣojú olùjẹ́jọ́ kejì. Èyí ni adájọ́ pé ẹlẹ́rìí kìíní tí ń ṣe SP Yusuf ọlọ́pàá agbèfọ́ba ti ẹ̀ka tó ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn lọ́fíìsì iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Agbèfọ́ba sọ pé lọ́jọ́ 16 oṣù kejì ọdún 2025 ni wọ́n mú gbogbo àwọn afurasí náà fún ẹ̀sùn ìpànìyàn, ìdigunjalè àti níní ẹ̀yà ẹran ènìyàn ní ìkáwọ́ wọn lọ́nà àìtọ́. Agbèfọ́ba náà sọ fún ilé-ẹjọ́ pé lára ohun tí àwọn rí nílé wọn àwọn afurasí náà ní àdá, àáké, rọ́bà, tábìlì àti ẹ̀jẹ̀ tó wà nínú rọ́bà. Bákan náà ni ọlọ́pàá náà ní àwọn tún rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 4, yẹtí obìnrin, ìborùn obìnrin, ìwé oògùn abẹnugọ̀ngọ̀ tí wọ́n kọ oògùn ìbílẹ̀ sí, ti ìwé ẹranko tí wọ́n ń pè ní olúgbòhùn. Gbogbo àwọn èròjà yìí ni wọ́n kó wá sí ilé-ẹjọ́ tí adájọ́ sì gbà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí. Agbẹjọ́rò fáwọn afurasí ní kí ẹlẹ́rìí sọ owó ẹni tó ti gba àwọn nǹkan tó kó wá sí ilé-ẹjọ́ nítorí kì í ṣe ọwọ́ gbogbo wọn ni wọ́n ti bá ìkọ̀ọ̀kan èròjà náà. Ní ọ̀pọ̀ àwọn nǹkan tí wọ́n kó wá sí ilé-ẹjọ́ ni wọ́n rí gbà lọ́wọ́ Abdulrahman Bello tó jẹ́ olórí àwọn afurasí náà. Lẹ́yìn náà adájọ́ pe ẹlẹ́rìí kejì wọlé o. Ẹlẹ́rìí kejì ni Inspector Mohammed láti ọ́fíìsì àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara. Ó ṣàlàyé fún ilé-ẹjọ́ pé àwọn rí ẹ̀yà ara èèyàn tó jẹ́ ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì, ọkàn èèyàn lásìkò ìwádìí wọn nílé Alfa Abdulrahman Bello. Ó ní afurasí Abdulrahman Bello jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá pé òun lòun pa Hafsot náà o. Bákan náà ni Mohammed ní lọ́jọ́ 16 oṣù kẹrin ọdún yìí ni Abdulrahman mú àwọn ọlọ́pàá lọ sí ibi tí wọ́n da ilẹ̀ sí. Ó ní níbẹ̀ ni wọ́n ti rí ẹ̀yà ara tó kù. Lẹ́yìn náà làwọn kó ẹ̀yà ara náà lọ sí ilé ìwòsàn UITH ní ìlú Ìlọrin láti lọ tọ́jú àwọn ẹ̀yà ara náà kó má bàa bàjẹ́. Gbogbo ẹ̀yà ara náà sì ni àwọn ẹlẹ́rìí kó wá sí ilé-ẹjọ́ lónìí o. Adájọ́ sì gba àwọn ẹ̀yà ara náà wọlé gẹ́gẹ́ bí ẹ̀rí. Ilé-ẹjọ́ tún pe ẹlẹ́rìí kẹta wọlé o tí ń ṣe bàbá tí wọ́n pa ọmọ rẹ̀. Ọ̀gbẹ́ni Ibrahim Lawal ní Hafsot Lawal jáde lọ́jọ́ 16 oṣù kejì ọdún yìí tí àwọn sì wà pẹ̀lú pípe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí kò sì gbé. Lẹ́yìn èyí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò lọ mọ́ tí àwọn sì gba àgọ́ ọlọ́pàá lọ láti lọ sọ fún wọn. Ó fi kún pé àárọ̀ ọjọ́ Jímọ̀ ni ọ̀físà Moses pé àwọn ò pé ọwọ́ ti tẹ ọkùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Abdulrahman Bello. Abdulrahman Bello jẹ́wọ́ fún òun lágọ̀ọ́ ọlọ́pàá pé òun ti ṣekú pa Hafsot Lawal Yetunde tí òun sì ti kun òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́.
adájọ́ ní kí wọ́n gbé ọwọ́ àti ẹ̀yà ara náà wọlé o. wọ́n sì bi bàbá Hafsot Lawal léèrè pé ṣé ọwọ́ méjèèjì yìí jọ ti tọmọ rẹ̀. Ó sì ní bẹ́ẹ̀ ni o, ọwọ́ Hafsot Lawal ní eléyìí. adájọ́ gba ẹ̀yà ara náà wọlé o gẹ́gẹ́ bí ẹ̀rí. ẹlẹ́rìí kẹrin Abdulaziz Falilat jẹ́ ọ̀rẹ́ Hafsot Lawal. lẹ́yìn gbogbo ọ̀rọ̀ lẹ́nu àwọn ẹlẹ́rìí náà, adájọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ ajé ọjọ́ 12 oṣù karùn-ún ọdún yìí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní agbègbè Àwọ̀tán. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.